Who is there? Who is there? Oh, Nidaniel. Emma Wolebo. Why are you doing this? Why am I doing what? Why are you here? I'm here because I'm married here. Exactly my point. Why are you married to him? Because I love him. Love. Yóò ti ní mo ń sọ fún ẹ. Burúkú òyìnbó wà lẹ́nu ẹ̀ o. Ọmọbìnrin tó ń wò yìí, ó ní fẹ́ fún òyìnbó da gbogbo orí mi rú. Ìyẹn ni mo á pé kóhùn náà láàárín pé ọmọ tèmi náà mo rán nílé ìwé bàjẹ́. Sórí bó ṣe ń bá a ṣe transfer yẹn, inú mi ń dùn bàjẹ́. Kó dẹ̀ ni pé inú kòkò dúdú àwọn ẹ̀kọ́ funfun burúkú ti jáde nínú rẹ̀ o. Bẹ́ẹ̀ jẹ́ wàá ń ṣe transfer yẹn. Mo wá promise yìí ní wáyé. Màlàkì dún wáyé wàá ṣara ni mi. Love me. Ìgbà tó fẹ́ pa mí dànù. How old are you? I'm 26. I'm 36. That man over there is my father. He's 56. The difference between your age and his is 30 years. So can you tell me exactly why you're here? Age is nothing but a number where we're talking about love. Wo ṣe bọ́ ti rí pé èmi náà kì í ṣe pé mo kàn wọlé ayé lásán fọ̀nà tì ní. Ṣé rí ọkùnrin kankan láyé yìí tó bá ń ṣàfihàn ayé tó ń ṣe fàájì táwọn ọmọ rẹ̀ ò bá lọ léèwé òkú rẹ̀ o. Ẹgbọ́n tí mò ń sọ ń sìn òkú tí kò fọmọ ayé tó kọ̀wé lẹ̀ pé ó máa jẹ màálù ó ń tọrọ ẹ̀ ní o bí òṣèré kò ní jẹ́ táítọ́ọ̀sì o. Ṣé orí bó yanjú ọ̀rọ̀ owó tèmi sí ibi mo ń náwó sí rẹ̀ o. Ṣọ̀pọ̀ bó ṣe ń fọ òyìnbó ẹ̀ ó máa ń jẹ òyìnbó lẹ́nu báyìí gbígbé èèyàn ń jẹ̀gùsí àtọ́bẹ̀ búrẹ́dì ni èmi lè sọ bẹ́ẹ̀ wo bá fagidi ó máa ń wọ òyìnbó dàbí lórí lúgọ ni o. èrí ìsàlùbú tí mo sọ ṣáájú lè mú wọlé ẹ̀ láti pẹ́ nǹkan sọ dáadáa ó tó bí ọ̀sẹ̀ mẹ́jọ tó fi ń kọ́ mi lè ìsàlùbú rẹ̀ òyìnbó ẹ̀dẹ́gùn mi mọ wọn rò débẹ̀ bí ìsẹ́lú mo mọ̀ pé ìsẹ́lú làákì ní tán ń lò nígbà yẹn ìbúrẹ́ ló wá parí eléyìí láti pẹ́ nǹkan mọ̀ ń sọ ṣùgbọ́n bó ṣe dé ìnísìn ìwọ náà máa bá mi já sí ìwọ náà máa já sí fún mi máa lọ́ fún ó ìfẹ́ mi lówó yìí ọmọ ìlú máa pa mí dànù ọlọ́run yéé ó yá jákìní ìlú bí dèmi jákìní ìlú rí jákó jẹ́ ká mú un.